exactly is the problem? Kí ló ṣẹlẹ̀? Olùkọ́ni. Ṣé rí rádaràda tọ́mọdé? Speak in English. Okay. Kò lè sọ. Ìwọ ní sùúrù. Speak in English. Okay, kò sí wàhálà. Orúkọ mi ni. Speak in English. Kí ló ṣẹlẹ̀ gogun? What exactly is the problem? Iná mò ń wí ibi tí ń ti bẹ̀rẹ̀ náà lọ. Ilé tún mú láàrin. Orúkọ mi ni Àsùnlé. Ọmọ tó gbáfẹ́ tó gbóge tí ó gbọ́ pa. Shut up. America does be America does the powder. Kò ní yé ìwọ náà. Ọba bẹ̀rẹ̀ bú mi léèbò. America does be America does the powder. Kí lẹ fẹ́ sọ class mi dà báyìí torí Ọlọ́run? What exactly is your problem? You see this girl? I'm a woman. You see wàkàwàkà lórí mi. You see wọ́n tẹ́ mi lọ́fun. You see wọ́n tẹ́ mi lọ́rùn. Ọmọ wẹ̀rẹ̀ yóò fà sọ̀yà mọ́ lọ́rùn. You see pay me. You see not to toss mi lójú. You see not ha kelebe. Oh God, speak in English. Okay, tí mo bá tell you so at least you should be able to explain yourself better to me. Kí ló ṣẹlẹ̀? Ní àná. Speak in English. What dá olójú wọ sí? Is his house. Àti ń bára wa fàbọ̀. Ina yaso. I say Claude. Soyún lebo. I say the oúnjẹ ìgbóná. Ó jẹ́ wàdùwàdù. She say she go jẹ́ wàdùwàdù. She go kó jẹ́. She kó jẹ́. Ikùn wèrè wá ń dún gbùrùgbùrù nínú kíláàsì. Wèrè wá ń yaso. I say come on. Kí ló tó ń yaso? He now say it's me náà ẹgbẹ́. Kí ni àjọba dọ́rọ̀ ẹgbẹ́? Olùkọ́ni sẹ́rí kẹ́ lè mọ̀ pé mo jù ú lọ kọ́ náà lè mọ̀ pé mo jù ú. Ojú rẹ̀ gbójojú mi lọ. Òyìnbó wàdùwàdù ní wàdùwàdù níní àná. Tún ṣe ń pariwo tí mò ń kọ́ yín lẹ́kọ̀ọ́. Eléyìí tún ń sọ abẹ́rẹ́ bó ṣe nanu sókè. Ó ní rọ́bà kí n ta rọ́bà mọ̀ wéré lẹ́yìn ẹ̀ta. Tó ṣẹnu bí ẹnu afọ́fun gbé mu. Ìwọ ni mò ń bá wí. What's wrong with you? Ó yá dìde kó o sọ tún mọ noun fún mi. What is noun? Kò lè mú. What is a noun? Wọ́n wẹ̀ ìsọ́jú èwo ni. Ó mọ̀ wé. A noun is. Kì í ṣe noun. Noun. A noun is orúkọ èèyàn, orúkọ ẹranko, orúkọ àwọn àdúgbò kéréje bí Ọ̀yọ́ Mèsì, Láfẹnwá, ìyànà mọ́ṣúárì. Eléyìí ò mọ nǹkan kan. Ẹ ṣe ṣàkàṣàkà yúyú fún kó jókòó.